Mr. Akéde wọ́n tag mi sí fídíò àǹtí Àdùkẹ́ sìn òun wá ní kí n fún wọn lésì kó lè bá mọ̀ pé èrìkìnà lákéde nǹkan tó kọ náà ló wà ní fídíò yẹn ẹ wò wọ́n. Wọ́n ní àwọn Arábù ló introduce Coweries ìyẹn tó jẹ́ owó ẹyọ sí ìran Yorùbá. Wọ́n á rí pé wọ́n wà active lọ́ndà comment section wọn táwọn kan sọ wípé kò ìran Yorùbá ló ní tán ní kọ́ lọ́ máa gọ́gù ẹ̀. Number 1 àǹtí Àdùkẹ́ special. Nǹkan tó mo fẹ́ jẹ́ kẹ́ ọ́ kọ́ mọ̀ ní wípé ní ìsìn ẹ̀yin lè believe lórí Google tẹ́yìn direct àwọn èèyàn kan lọ bó táwọn bá lọ mú nǹkan wá lórí Google ẹ máa ní ẹ kò ń ṣe ayẹyẹ jùbìrì ló gbé síbẹ̀ èèyàn ẹlẹ́ran ara bíi tiwa ni ṣẹ́rí ibẹ̀ kọ́ lèmi tún lọ mú kan jẹ́ kó yé yín pé ibi tẹ́yìn ti lọ mú fàtí yín jáde táwọn náà bá lọ mú jáde ńbẹ̀ ẹ máa gbàgbọ́ o torí èmi bá yín gbàgbọ́ báyìí ṣé wá rí ẹja wá lọ sórí ọ̀rọ̀ gangan tẹ torí ẹ̀ ṣe fídíò ẹ fẹ́ mọ̀ lẹ́sìn pé owó ẹyọ táwọn á lò nílẹ̀ Yorùbá o táwọn baba ńlá wa lò àwọn Arab ló introduce ẹ̀ ṣé rí èmi ò lè bá yín argue ẹ̀ èmi máa sọ wípé mo bá yín gbà á ṣùgbọ́n òye ló wáyé yín nítorí nǹkan tó pè ní ajé ó kọjá owó ẹyọ lọ. Owó ẹyọ kò jẹ́ the oldest means of exchange òun ló fi ń lò ó ṣé wọ́n sọ fún yín wípé owó ẹyọ nìkan owó ajé ni even kéèyàn kọ nǹkan owó lélẹ̀ tí Yorùbá tó bá máa dé bá máa ní ajé o kò ṣe owó ẹyọ ló wà ní building yẹn but wọ́n rí pé nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìlàgùn àti owó àti ọwọ́ ló máa ti ṣiṣẹ́ ń bẹ̀ kó tó lè pè nǹkan ní ajé àǹtí Àdùkẹ́ ibi tẹ́ máa ti mọ̀ pé Akéde òun ṣẹgbẹ́ yín gbogbo ìmọ̀tẹ́lọ́kọ́ ń lè kéwú tó bá yẹ pé mo jẹ́ bí ànábì ni tó wáyé pé mi náà fẹ́ parọ́ bí ànábì ni màá ní prophet náà lèmi náà torí wọ́n ẹ̀ṣẹ̀ tag mi sórí fídíò tí mo ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lé lórí ńsìn ni mi ò ń ṣẹgbẹ́ yín tí Yorùbá bá pè kan ní ajé kò necessary means pé Coweries ni Coweries kò jẹ́ the oldest means of exchange láyé ìgbà yẹn òun ló fi ń lò ó 1000 naira note ajé ni 100 naira note ajé ni anything tó bá ti lè fi exchange nǹkan fún nǹkan ajé ni Yorùbá ń pè òye ẹ ló òye yín ṣẹ́rí nǹkan tó kàn máa dùn mí ní wípé ẹ máa mú nǹkan jáde nínú ọ̀rọ̀ ìran Yorùbá báyìí ẹ máa fẹ́ máa bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ nǹkan tó wà lẹ́yìn ẹ̀ ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé nǹkan tó bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ Akéde òun ṣẹgbẹ́ yín Ọlọ́run bá mọ̀ sí alágọ̀ọ́sẹ̀ tẹ́yìn sìn ó mọ̀ wípé mi ò ń ṣẹgbẹ́ yín aláàmọ̀ mo fi títóbi lẹ́dùnmáà ìṣẹ̀lẹ̀ ẹ rí i pé mo ń fi Ọlọ́run yín mo fi ń búra mo tún ń fi Ọlọ́run tí Akéde mọ̀ mi ò ń ṣẹgbẹ́ yín ṣe understand ṣẹ́rí tí Amẹ́ríkà bá ń lo flag wọn ìyẹn mi wípé flag ló kọ́kọ́ exist before kí Amẹ́ríkà tó exist ajé gbọ́dọ̀ ti kọ́kọ́ exist before kan tó bẹ̀rẹ̀ sí ní lo Coweries fún símbọ̀ ẹ̀ àǹtí Àdùkẹ́ ẹgbẹ́ sí dèdè làkàyè Akéde òun ṣẹgbẹ́ níbọ̀dọ̀ ire.